Alhamdulillah rabbil alamin. Salamu alaikum sir. Wa alaikum salam wa rahmatullahi. Ẹ kú oríire náà. Èmi yá ṣe púpọ̀ ọdún láyé o. Àmín. Ẹni fọdún ilé ìṣàṣemọ. Àmín. Ọlọ́run ní fẹ́lẹ́ ṣe kan tó kù fún yín lágbára Ọlọ́run. Ẹ wá dàgbà ẹ dógbò. Àmín. Lágbára Ọlọ́run láti lẹ́yìn ọlá Ànábì mọ́. Sallallahu alaihi wasallam. Assalamu alaikum afa. Mo dúpẹ́. Ẹ jẹ́ a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ẹ jẹ́ a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ẹ dákun ẹ jẹ́ a dọ́pẹ́ wa ládé. Alhamdulillah rabbil alamin. Ẹ rí ọ̀pọ̀ ló ń wárú ọjọ́ òní kó bọ́hun láyé àmọ́ tí Allah lókè tí ò fún ọ lórí ọ̀fẹ́ ẹ jẹ́ ká wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Àmọ́ ṣe wá rí ẹ jẹ́ ń da yín lẹ́kọ̀ọ́ kan fa ẹ rí à ń jó à ń lù fún ọjọ́ bí yìí kì í ṣe pé kò tọ́ súná àmọ́ tá a bá fẹ́ tẹ̀lé lànà ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹ rí wípé ànábì yẹn sọjọ́ òbí bẹ́ẹ̀ ni ànábì yẹn pariwo ọjọ́ òbí kódà ànábì máa bọ́nú kọ̀rọ̀ yàrá rẹ̀ tí yóò máa gbàdúrà sọ́lọ́run ni pé tọ̀ èyí tóun ṣe yìí o kóun tún ṣàlékún ẹ̀ sí ìdí nu tó jẹ́ pé Muhammad sallallahu alaihi wasallam tó yẹ jẹ́ pé gbogbo ọjọ́ Monday pátápátá ó yàn án láàyò ní láti máa fi dúpẹ́ láti máa gbààwẹ̀ torí ọjọ́ òbí ẹni ẹ wá rí irú ìdánilẹ́kọ̀ọ́ yìí òun ló yẹ kí gbogbo wa máa múlò gẹ́gẹ́ bí mùsùlùmí àti mùmínà lọ́kùnrin lóbìnrin tó yẹ yín kìí ṣe pé òun tẹ́ ẹ ṣe ò dáa o gẹ́gẹ́ bí ohun tí mo sọ mo fẹ́ràn inú mi sì dùn sí àmọ́ ẹ jẹ́ á tẹ̀lé ti súnà ànábì Muhammad sallallahu alaihi wasallam. Àfà ẹni náà lẹ sọ ẹni yínníyínní kẹ́ni lè ṣe mí à ń fẹ̀mí ìmoore wọn ni nítorí pé Ọlọ́run lóyìn fún wa ẹ̀dẹ̀ ìríṣẹ́ yẹn jẹ́ ọ̀pọ̀ èèyàn lọ́lọ́run máa lò fún yàn tí ò ní ríṣẹ́ yẹn jẹ́ tán ẹ̀yin rí jẹ́ ẹ tún wá jẹ dáadáa torí pé oore tẹ́ ẹ ṣe fáwa àwa ò lè gbàgbé ó tẹ̀ tèmi tí mo dúró yìí Ọlọ́run lóyìn fún mi nì àfà mi lè gbàgbé yín o ẹ wò mo ní kí n wá fi ẹ̀mí ìmoore wọn ni o níwọ̀n bá nǹkan tọ́lọ́run bá fún mi kódà mo yọ nínú ọlá ni kì í ṣe pé mo mú nínú ìnira àfà ẹ kò bá mi gba kọ́kọ́rọ́ mọ́tò yìí fọ́jọ́ bìí. ládùúrú gbogbo ẹ̀bùn táwọn èèyàn tó ti kó wá ní rẹpẹtẹ. ládùúrú gbogbo ẹ̀bùn táwọn èèyàn ti kó wá lọ́lọ́kan òjọ̀kan kódà inú ilé ti kún. àmọ́ ọba ẹ̀kọ́ rẹ̀ ẹgbàá náà ni ẹ̀tẹ̀wọ̀ gbà. ẹgbàá ti dùn. Náà ni mò ń dúró lè kan update mi bọ̀ jẹ́ báwo ìṣe. Ìwọ ń kọ ṣó ń tẹ̀lé wa ni. No. Bá àwọn prayer kan tí mo fẹ́ ṣe dáa. You are to prayer all the time. Kí ló ṣe é tó pẹ́? Má bínú ṣe bí ibi tí mo lọ látàrí mo ti dá mi dúró. Lámìdé báwo ni? Lámìdé ṣe mo fẹ́ bẹ́ẹ̀ sàn gbọ̀ngàn. Tó bá ti di àárọ̀ ọ̀la tí anybody bá sọ fún ẹ pé kò tẹ̀lé mi jáde àbí lọ ibi kankan mo fi Ọlọ́run bẹ̀ má lọ. Má lọ ò ní jẹ̀yà ìmọ̀dí o jọ. Okay, wọ́n lè máa lọ ní máa rí. Èmi ò rí nǹkan kan sí.
ṣé wọ́n níbi kan tó fẹ́ tẹ̀lé èèyàn lọ láàárọ̀ la? Níbi àwọn kan tí mo fẹ́ lọ bọ̀ ó ń sọ̀rọ̀ bí ẹni pé ó observe kankan don't understand. Pété ẹ̀yẹ́ lè tẹ̀ tí lọ o. Màá fún ẹ lọ́dún ìṣàjẹ́ kí n máa move jà tí bẹ́ẹ̀ bá ṣe rí. Ọlọ́run kan ọba ìgbàanì ó bẹ lónìí ó bẹ lánàá bẹ́ẹ̀ ni ó máa wà títí ayé. Alfa Jamiu. Alfa Jamiu. Ọlọ́run bá mọ́mọ́ sálágbára dọ̀lẹ́. Ọjọ́ ìbí l'Alfa Jamiu ń ṣe lóníkálukú ń bí ẹ̀bùn oríṣiríṣi wá lọ́lọ́kan òjọ̀kan tí ò lóǹkà tí kìí sì ṣe pé àwa náà ò ti ṣọjọ́ ìbí níbí rí. Èmi náà ṣọjọ́ ìbí bóyá mi ò rẹ́ni gbé nǹkan kan wá fún mi. Tá bá tiẹ̀ wá rẹ́ni gbé nǹkan wá bóyá mo rẹ́ni tó gbé bíi páàkì omi bíi 10 wá. Ó dà pé ẹnìkan tó ń fi bíi 10,000 sẹ́ńfílòpù fún mi ló tán. Ká gbà pé fáànù tí mo gbé yàrá ẹnìkan tó ń rà ló bá tán. Ni wọ́n wá ń ṣọjọ́ òbí lóríṣiríṣiríṣiríṣi. Owó ọ̀tọ̀, oúnjẹ ọ̀tọ̀, àpò ráìsì wọ́n ń gbé wá, wọ́n gbówó wá, wọ́n gbé gbogbo ẹ̀ wá. Wọ́n fẹ́ lè gbé mọ́tò fún Alfa Jamiu tó ṣe pé lọ́jọ́ orí ó kéré sí mi. Nílé kéwú mo ṣíwájú ẹ̀ jáde kúrò nílé kéwú. Tá bá dẹ̀ wá ń sọ nípa tìmọ̀ kì í sì ṣe kẹ́ máa wò ó. Kì í ṣe pé Alfa Jamiu onímọ̀ jù mí lọ. Àwọn onímọ̀ tó mi kò tiẹ̀ nímọ̀ tó mi. Kí ló wá dé tó wá jẹ́ pé oríṣiríṣi gbogbo nǹkan ńláńláńláńláńlá wà ń darí sọ́dọ̀ ẹ̀. Ara ń tà ń sọ ni wọ́n sì fi kọ́ wa ń lè kó pé èèyàn ò gbọ́dọ̀ fi nǹkan míì kún ẹ̀sìn. Ṣé Alfa Jamiu ò ti fi nǹkan míì kún ẹ̀? Sẹ́ni tó lè bá mi sọ. Ó ń lo ọ̀nà míì. Alfa Jamiu ń dọ́gbọ́n. Ó ń dọ́gbọ́n. Wọ́n ò ṣe wá fẹ́ràn ẹ̀ jù mí lọ. Ṣó yẹ wọ́n fẹ́ràn ẹ̀ jù mí lọ ni? Ṣó yẹ kí àwọn olówó àwọn lọ́lá kan máa darí sọ́dọ̀ Alfa Jamiu jọ̀dọ̀ mi lọ ní? Wọ́n ti ẹ̀wò tọjọ́ orí pé àfa àgbàlẹ́ ni ó tóbi jùlọ, ó dàgbà jùlọ, ó nípò jùlọ. Irọ́. Ẹnìkan wà sọ fún mi pé lè yí òtẹ́ǹdì. Ọ̀rọ̀ ẹ ti yé mi Alfa Jamiu. Ọ̀rọ̀ ẹ yé mi. Òbúrò ẹnu ẹ̀ lájọ́ wà yẹn. Ṣèbí ilé ayé náà ni. Ọ̀dà ẹni tí ò gbọ́n láwẹ̀ ń gbò. Kongi. Kongi. Kàrẹ̀, òkú gbìyànjú, ó sì kú oríire. Láì sọ̀rọ̀ ohun tó bá wà rí, iṣẹ́ tó ń ṣe, kò lọ bó ṣe yẹ kó lọ. Eku òkè bí eku ẹyẹ òkè bí ẹyẹ gẹ́gẹ́ bí ọkọ. Ó wá wùn ẹ́ kó jéèyàn kó lówó ju àwọn ẹgbẹ́ ìtẹ́jọ́ ṣiṣẹ́ yẹn lọ. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Láì tí ìlànà sọ̀rọ̀, báwo lẹ ti ṣe mọ̀? Ṣe òṣà kógíkógí òun ló fi gbogbo àwọn òun ni mò ń wò rékété. Ó ti ṣàlàyé gbogbo ẹ̀ pátápátá bó ṣe rí náà nìyẹn láì fọ̀rọ̀ gùn. Ṣé wàá rí díṣẹ̀dá rẹ mú kó kọ́kọ́ kí ẹ kó kú oríire torí tó máa ná ẹ ò pọ̀ kò sí sí ní tó máa lọ tó máa gùn àmọ́ kò ṣe tá a lè ṣe lónìí. Torí nǹkan kan wà nínú tá a lò tó jẹ́ pé ọjọ́ méjì ló gbọ́dọ̀ fi wà nínú omi tí ó fi sùn nínú omi. Àmọ́ ìrètí pípẹ́ máa ń mọ́kàn ṣàárẹ̀. Ó ṣe sùúrù gbogbo eléyìí
bí ọjọ́ mẹ́ta ní títí ọ̀túnla. ṣé kò ní jọjọ́ mẹ́ta náà kò lè jù bẹ́ẹ̀ lọ. kò tí ì kọjá àfaradà. tí owó bá ti wá wà lẹ́yìn tó máa ná ẹ lówó téńté. bí èlò. ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n. bá ti wá fílẹ̀ wá padà wá ìyá títí ọ̀túnla. ṣé kò ní ju ọ̀túnla lọ. rárá kò lè jù bẹ́ẹ̀ lọ kódà ọ̀nà orí rẹ ti wà nílẹ̀ o kàn tí ì tọ́ ni. ìyẹn ò tí ì pẹ́ jù. ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n èlò nìyẹn jẹ́. 30,000. 30,000. ó dáa ṣé ẹ bá mi béèrè lọ́wọ́ àwọn bàbá yín ṣé wọ́n lè gbà ká san díẹ̀díẹ̀ àbí bí ẹ̀ẹ̀mejì. àyẹn òun ṣe tí máa béèrè lọ́wọ́ wọn èmi ni máa dáhùn yẹn fún ara mi. ẹ̀yin lẹ máa dáhùn. èmi máa dáhùn yẹn. èmi rò pé àwọn bàbá ló ń lówó ni. èmi ni torí máa fẹ́ ra nǹkan ni àwọn nǹkan tá a máa lò ní máa fẹ́ ra. ohun tó ṣẹlẹ̀ rí àti sọ́lẹ̀ méjì ò jẹ́ àbí kò ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí mo béèrè yìí a máa fi ra nǹkan ni. nígbà tí nǹkan yẹn bá dáhùn lẹ́sẹ̀ṣẹ̀ máa wá wálẹ̀ máa wá tọ́jú kóngíkóngí ó ti yé yín tẹ bá fẹ́ kó tẹ́ ẹ̀ tí kó lẹ́tọ̀ sí tẹ bá ti ń bọ̀ lótú la fẹ́ wá gbaṣẹ́ gbọ́dọ̀ kó ètò pọ̀ tó tẹ̀ inú gbẹ. tí n bá kó dajì ilẹ̀ báyìí tí n bá ń bọ̀ lọ́tún la gbọ́dọ̀ kó ètò. àkóyò agbára ọlọ́run àká. ṣé kò gbígbógi. ṣé kò jù bẹ́ẹ̀ lọ. rárá kò jù bẹ́ẹ̀ lọ. kí n kàn fún yín ní ìdajì owó sí ẹ jẹ́ ń wọnú mọ́tò kí n fún yín ní ìdajì máa kó yòókù wà lọ́tọ̀. ẹ ṣé o. kóngíkóngí. ẹ ṣé. kóngíkóngí ni kò dúpẹ́ lọ́wọ́ ẹ̀ èmi kẹ́ ẹ̀. Azeez. Ti já fàmì sódò. Ṣé mo máa mọ̀ọ́mọ̀ sọ fàmì sínú ẹ̀ ni mo fẹ́ máa fà náà ló jánà. Aláì. Azeez. Ọ̀rẹ́. Ọlámídé, kálẹ̀. Tí mò ń ṣe ń bí báyìí, mo máa wá dúpẹ́ lọ́wọ́ ìyàwó ẹ̀ ni. Ọpẹ́ bíi ti báwo? Ṣé mo pé nǹkan tí bèbí ẹ sọ lálẹ́ àná ẹ̀ ṣé o pé kí ni ẹ ṣẹlẹ̀ láàárọ̀ ẹ̀ ṣá? Ó wá ń dàbí àlá lójú mi. Ṣé o lè bí pé àárọ̀ yìí JJ àti Aláyé wá bá mi láàárọ̀ yìí pé kémi àti wọn jọ jáde. Kí ni ẹ kàn wá sí mi ń bèrè ni pé bíbí ẹ máa sọ fún mi pé mi ò gbọdọ̀ jáde. Mo lè sọ fún pé mi ò lọ mi. Aláyé kò ju 30 minutes lọ. Ẹnìkan ṣe pè mí yẹn pé èlò àfà jẹ́ ti kú o. Ẹnìkejì yẹn náà ti kú mu ní. Azin wọn láwọn méjì kú sínú mọ́tò tí orí wọn fọ́ ká. Jesus Christ. Bí mo yẹ gbọ́ kí ní ẹ báyìí ara mi kan gbọ̀n ni. Ká ní pé mo tẹ̀lé àwọn bòbó yìí jáde bí mo bá ṣe kú lónìí ẹ̀. Jẹ́ ti kú. I dey tell you. Ọmọ ìyá mi nǹkan tó jẹ́ gbé wá sí bíbá ẹ nìyẹn bí kí wọ́n dúpẹ́ lọ́wọ́ bíbí ẹ̀ wò ṣé mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan. Èmi ò dẹ̀ mọ̀ nǹkan kan ṣebí nǹkan tí mo rí ó ní mo sọ fún ẹ wọ́n dẹ̀ máa ń sọ pé ìgbọràn sàn ju ẹbọ rúru lọ. Thank God pé o gbọ́ o dẹ̀ ṣiṣẹ́ lé lórí o ò against ẹ̀ àbí. Bíbí mo ń sọ fún ẹ pé ọpọlọ wọn fọ́ká. Azin nǹkan imagine pé kíkan lọ ṣe rárá kíkan lọ tẹ̀lé wọn ṣá. Ọkùn tí ẹ ṣe tẹ̀lé wọn. Ọlọ́run ṣe o. Ọlọ́run àmọ́kọ́ wa yára bá rẹ̀ lọ. Àmín. Ṣé nǹkan tó ní kó wá yọjú fún wa? Ọmọ ìyá mi ṣé kò tó torí ni. Aláàánú mi ni ó ní sọ mí dòkú. Ọlọ́run lọ pẹ́ tọ́ sí jàre. Ṣé all right ó dàárọ̀ ó take care. Àṣẹ. Bye bye. Ṣé ò ní ríran bá ṣe máa yọ fámi rẹ̀? Àfi káwa bá ṣe máa yọ because báwo ni other students ṣe máa pọ̀ mọ́ àwọn. Ìgbà wo ló máa ríran bá ṣe máa lówó? Ètò ìrìn kò ń ṣẹ̀fẹ̀ náà ó rẹ̀ stand láì máa bí owó lórí ìkọ̀tà. Báwo rè a máa lówó but nǹkan tọ́lọ́run bá fi hàn mí lèmi máa ń sọ. Jẹ́ kó lọ́n fi hàn ẹ́ bí wàá ṣe máa mí ìkẹ́. Mo ti gbọ́ no problem. Mo ti gbọ́ máa wá bá ṣe máa yẹ ilé láàárọ̀. Ni wọ́n ló mọ̀ yá lọ́nù lè jẹ́rìí.
Sir, document in the packet, I'm signing here. Then, here. Yeah, that's it. So, sir. Multiple so many times without number. I'm not caught out for this. I'm happily married. I'm not sadly married either. Sir, your wife is equally beautiful. Ẹ jọ̀ọ́ sir, mi ò like gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí, ẹ jọ̀ọ́. It's not all about beauty. You're beautiful inside out. And that's what I like. I appreciate that, sir. But sir, ẹ máa ní láti stop. Ẹ jọ̀ọ́. Ẹ wò sir. Stop nǹkan tẹ́ ń ṣe yìí. Tẹ́ bá fẹ́ rí ìbínú Ọlọ́run. Ìbínú Ọlọ́run. That's huge. It's fine, babe. You can just sign here. Okay. I can just come back for it later. Let's do it. Alhaji! Alhaji àní ẹ máa bọ̀, ẹ lálejò. Alájà, mo ti gbọ́ síbẹ̀ yìí náà ni mò ń dá lóhùn. Ẹ kú jókòó jàre, ẹ pẹ̀lẹ́, ẹ jókòó. Wọ́n nìyẹn, ìyàwó ọmọ yín nìyẹn. Alhamdulillah, ṣàlàfíà ni, èlé ńkọ́. Ìyàwó ta ni nínú àwọn méjèèjì? Ìyàwó bọ̀dá mi ni Abdulaziz. Oh, Abdulaziz, àbájọ mójú lọ sọ́jà. Ẹ̀dẹ̀ bára yín mú kọ́lọ̀ wọn rí bákan náà. Ṣùgbọ́n ìyàwó, kí ló wá dé tó wá ń bọ̀ wá kí wa tó ṣí orílẹ̀? Ọmọ mùsùlùmí ò ń ṣí orílẹ̀ báyìí. Pàápàá ó tún mọ̀ pẹ̀lẹ́ mùsùlùmí ló tún ń bọ̀. Anyway, ṣọ́ṣà ń kírun dédé. Ṣé wákàtí 5 ẹ̀ ń lọ? Mi ò kí ń ṣe Muslim, sir. Christian ni, sir. Mi ò gbọ́. Christian. Abdulaziz. O gbọ́ àbò dáhùn. Mo gbọ́. Ó ní Christian lòun. Bẹ́ẹ̀ni sir. Ló mú wálé ló fẹ́fẹ́. Yes sir. Subhanallah. Àfa subhanallah láì mú kọ́kọ́. Sórí ò lè fẹ́ o, kò ṣe tó lè fẹ́ láíláí. Jọ níbi tó ti wá tó ti lọ mú wá. Sórí jam sister lẹ̀ kò fẹ́ wálé. Àbọ̀ rẹ̀ tó ń lo jam bíi tèmi. Nígbà tó ti bí tí mo ti bí ẹsẹ̀ tó ti gbọ́njú. Sórí pé jam kò lọ́rùn mi ni. Àwùsù mi life mi náà ṣe tá ní rọ̀jì mi. Bàbá bá rẹ̀ tá bá fẹ́ ṣègbéyàwó. Ó ní Christian ni bàbá òun. Àgbà alágbà wòlíì ni bàbá òun. Àgbà wòlíì ni ìyá ẹ̀. Àbí ṣé ẹjọ́ tá lè fẹ́ kí n fight náà? Ṣé Christian ni kí n fight ni àbí Muslim ẹgbẹ́ mi? Kò yé mi, kò tẹ̀ gbàbí kankan yé mi. Kò possible. Kì í ṣe ṣojú ẹ̀ nínú. Ó lè fẹ́ o. Ó lè fẹ́. Ó ní àwọn ẹbí àfẹ́sọ́nà ẹ̀. Wọ́n láwọn ò gbà kí ẹ fẹ́ra yín. Bẹ́ẹ̀ ni wọ́n rí. Kí náà ló ṣẹlẹ̀? Àwọn ò lè jẹ́ kọ́ mọ àwọn fẹ́ Christian. Mọ̀ pé Aziz Muslim ni wọ́n sọ ọláwọn ò gbà. Ṣé etí ń dùn ẹ́ nígbà tí mo bá ẹ sọ tí wọ́n ń try tó ń convince mi pé dandan lòun kò má tà tó ti wá má tà sí? Mọ́mí, kí ló wrong nínú pé kí Christian àti Muslim kan fẹ́ràn ara wọn? Kò sí nǹkan tó wrong bẹ́ẹ̀. And more so èmi àti Aziz àti jọ ní agreement pé tá a bá ti marry olúkálùkù máa ṣẹ̀sìn tó bá ti wù. Bẹ́ẹ̀ ni ṣùgbọ́n society ò ní gbà fún un. Wọ́n á ní ọkọ gbégbá ìyàwó gbágbọ̀n ń bo lọ́mú máa fi sí. Wọn ò ní gbà, wọ́n máa tọ́ka àbùkù ni. Mo dẹ̀ ti ṣàlàyé fún ẹ títí ò gbọ́. Mọ́mí, èmi àti Aziz á ní ìfẹ́ ara wa. Jẹ́ kí n sọ fún ẹ, ibi ìta àtijọ́ ń sọ ìlú kò jẹ́ kó mọ̀. Ibi yìí ni o, tí bàbá ẹ bá gbọ́ pẹ́rín, wọn ò ní láìkí ẹ̀, òótọ́ mo sọ fún ẹ. Mi ò mọ bẹ́ẹ̀ ṣe máa sọ̀rọ̀ fọmọ tí ò ní gbọ́. Mo sọ fún ẹ ó dẹ̀ tún ṣì continue. Ṣótán.
That's okay. I miss you. Miss you. Where dear? Oh my darling. Oh, mi náà kì í fẹ́. Ó yẹ kí n ti dé ti pẹ́ o. But ìgbà tí mo fi ń round up yẹn, ọ̀gá mi kọ̀ wá ní pé a máa ní meeting after the closing hour. Ó tí mo ṣe dúró nìyẹn. My darling, I'm so tired. Sweet love. Relation ti jọ. Èmi máa ti wá noodles kan sí o, ti jẹ́ bí méjì kan. Noodles báwo? Kò ní kí n fi yẹn tẹ́lẹ̀ kùn ní ìpò tó bá dé. Of course, darling. We are taking a bit of time. Thank you, Auntie. I told you I'm tired. Can you see that? It's here. Oh my God. Mommy náà sọ wípé àwọn ò accept relationship our marriage. Wọ́n láwọn ò lè gbà kí n fẹ́ Muslim. Kí wọ́n la fẹ́ ṣe bá? Kò tiẹ̀ yé mi náà. Bóyá ká fòpin sí ìfẹ́ tó wà láàrin wa méjì. Torí wọ́n ní ẹ̀yin gìgìrísẹ̀ òbí báyìí, òun ni ọ̀rọ̀ ọmọ wà. Kí ló dé tí wọ́n náà tún sọ̀rọ̀ báyìí? Mi ò fẹ́ ká ti ara àwọn òbí wa ṣẹ̀sọ́ lọ́rùn ni. Pẹ̀lú mi? Ó mọ̀ pé mo nífẹ̀ẹ́ náà. Mo dẹ̀ fẹ́ kó mọ̀ wípé ìfẹ́ là kọjá òfin. Nǹkan táwọn òbí wa méjèèjì ń tìtorí ẹ̀ sọ̀rọ̀ yìí, èmi ò rí nǹkan bàbàrà ńbẹ̀. Prophet Muhammad sallallahu alaihi wasallam, àwọn kan sọ fún wa wọ́n ní ká bá àwọn ẹlẹ́sìn kejì gbé ní ìrọ̀rùn. Lè tó túmọ̀ sí wípé gbogbo tó wà lẹ́yìn kò sí nǹkan kan bẹ̀. Mo dẹ̀ wá very sure pé bó pẹ́ bóyá Ọlọ́run máa fọwọ́ táwọn méjèèjì wọn. I pray so. Má jẹ́ kí gbogbo sùn. Honestly. Ní ẹ̀rọ àtàwà yìí, ṣé àwọn parents kan ṣé wọ́n ṣì máa wà against relationship mi? But you are old enough láti sọ pé nǹkan báyìí ni ìfẹ́ náà. Dúró náà o mí pé torí ẹ̀sìn ni wọ́n ṣe gbà kó fẹ́ Azeez. Torí ẹ̀ ni. But kí ló dé táwọn parents wa máa ń ṣe báyìí? Èmi fi pé Ọlọ́run kan náà lájọ ń sìn. Ó kàn jẹ́ pé ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ lóníkálukú gbà ń sìn ni. Ó ga o. I'm very sure wípé táwọn parents ẹ bá mọ̀ wípé ìdílé olórìṣà ni mo ti jáde. Wọ́n ò tiẹ̀ ní jẹ́ kó súnmọ́ mi déédéé kó fẹ́ bá mi ṣọ̀rẹ́ rárá. For where? Pẹ̀lú mi question mi rè o. Kí wá ni Azeez sọ nígbà tọ́rọ̀ wá rí báyìí? Azeez ní kémi àtòun máa bọ́rọ̀ ìfẹ́ wa nìṣó ni. Ṣé nǹkan tó sọ nìyẹn? Kí wá ló ń káyà sókè fún? Àbí ìgbà tó jẹ́ wípé Azeez tó jẹ́ wípé òun ni ọlọ́rọ̀ tiẹ̀, ó ti sọ fún ẹ pé kò sí problem láàrin ìwà tòun. Ìwọ ló ń sọ̀rọ̀ báyìí. Èmi ò fẹ́ ká ti ara àwọn òbí wa ṣẹ̀sọ́ lọ́rùn ni. Òótọ́ dẹ̀ tún ni, ó tún rí yẹn sọ. Bẹ́ẹ̀ tí nǹkan tèmi máa sọ fún ẹ ni wípé kí wàá sẹ́yìn Azeez kẹ́kọ̀ọ́ kún fàdúrà. Àbí kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe. Gbogbo eléyìí tó ti sọ̀kalẹ̀ yìí náà, everybody ti fún ẹ ní opinion tiẹ̀. So ìwọ ni kó mọ nǹkan tó pè ẹ́, ìwọ ni kó ṣe nǹkan tó pè ẹ́. Pé eléyìí tó ń dojú rí, ṣó tún ṣì ní nǹkan míì tó ń ṣe ẹ́? Àbọ̀rọ̀ Azeez tá a ṣẹ̀sọ́ tán yìí. Kò sí nǹkan míì rẹ̀. Tí o bá ti sí nǹkan míì, share up now. Kò sí nǹkan míì mọ́. Kí wá dédé tó fa gbogbo ojú ro. Baby, cheer, baby, laugh. Mọ́mì. Ẹ ká sàmà. Pẹ̀lú mi àbí? Bẹ́ẹ̀ ma. Kí ló dé ṣé o fẹ́ gbọ́rọ̀ mi? Mo náà jọ ṣe mi àti ò lè wọ̀. Fífẹ́ wo àtọmọ mi ò lè bọ́ sí. Lọ wá Christian ẹgbẹ́ ẹ̀.
ọmọ mi náà wá mùsùlùmí ẹgbẹ́ afẹ́ jọ ẹgbẹ́ yẹn lẹ́yẹ wọ́tọ̀ ṣó ti gbọ́ fi ọmọ mi lọ́rùn sílẹ̀ kò lè fẹ́. mọ́mì ìyẹn kọ́ ni mo bá wá mà. ìjọ ìwò ló wá bá wa. mo fẹ́ rán yín sí bọ́dà Kábírù ni mà. ṣé kò sí. rárá mà mo fẹ́ kẹ́ bá mi jíṣẹ́ fún wọn wípé kí wọ́n má sùn nínú yàrá wọn ní alẹ́ ọ̀la. kó má sùn nínú yàrá ẹ̀ lálẹ́ ọ̀la. bẹ́ẹ̀ ni mà. kí ló ṣẹlẹ̀. Ọlọ́run ní jẹ́ kí nǹkan búburú ṣẹlẹ̀ sí wọn ẹ kò bá mi sọ fún wọn pé kó má sùn nínú yàrá wọn lálẹ́ ọ̀la. kò burú o ṣe. ẹ ṣé mà. o ṣé mo dúpẹ́ o ó dàbọ̀. pẹ̀lú mi ló wá sọ ojú kátikàtì yẹn nígbà yìí èdè fàyè gbà ẹ̀wọ̀n gbogbo èyí tó sọ yẹn àtàmọ́tàmọ́ ni o kò sí nǹkan kan bẹ́ẹ̀ tó make sense at all gbogbo nǹkan tó ń sọ yìí ó kàn bá ọ̀rọ̀ tó fẹ́ sọ tó fẹ́ fojú yín mọ́ra ni ó fẹ́ fojú yín mọ́ra ni torí tí ò bá sí yẹn báwo ló ṣe máa sọ pé kí n má sùn yàrá mi ètò tí ì bá sùn yàrá bó ní kí n sùn ṣé èsì tí rúùmù ní kí n sùn ní àbí kí wọ́n sùn yàrá yín àbí kí n ṣe ní síta kí n sùn sí gbangba èmi dẹ̀ mọ̀ nǹkan tó ń ṣe o nítorí pé ẹ̀yin àti àyájí ẹ̀ fọwọ́ sí relationship tó lẹ́nu láti ẹ̀gbọ́n mi Abdulaziz ló ṣe ń wá gbogbo ọ̀nà tó máa fi fojú yín mọ́ra. wọ́n ọkọ mi èmi ò bá jẹ́ kó jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ ẹnu ẹ̀ ká mú nǹkan tó ní ká ṣe ká mú ṣe ká má wò ṣe sí ẹ̀ torí pé kò sẹ́ni tọ́lọ́run ò lè lò fún yàn bóyá Ọlọ́run wọn sí wa lóòótọ́ ni. alájà ìdí tí pẹ̀lú ìfowó apáyín náà ó ti mọ ẹgbẹ́ obìnrin ni tó o bá fà yín mọ́ra tó o fojú yín mọ́ra tó o bá rìn náà àti yín òun máa rìn náà àtàgájì náà ọ̀dà Abdulaziz àwọn afẹ́ òun obìnrin tó sọ yẹ kò sí ọ̀nà bí àtàmọ́tàmọ́ ní. ó dà kó burú ìran bíi aládìí oníṣẹ́lẹ̀ mi lórí kò níṣẹ́lẹ̀ iná lórí lágbára Ọlọ́run láti lẹ́yìn ọ̀lànà bí mọ̀mọ́. sórí bẹ́ẹ̀ mi ṣe ń wọlé gangan ìwọ náà ń wọlé mo ẹ̀ṣẹ̀ fẹ́ dáná ni kò sí nǹkan kan lè mo ẹ̀ṣẹ̀ fẹ́ dáná ni kí ló fẹ́ jẹ sọ tó fẹ́ jẹ ṣé kí n bẹ̀ sí rice okay no problem. bàbá òtútù mú mi òtútù yìí mú mi. ẹ ó gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ àwọn èlò tó wà nínú omi tó fi wẹ̀ ló fà. òun ló fa òtútù ló fà. ìyẹn ni pé ó báyìí lára mu ni ó ń ṣiṣẹ́ ó báyìí lára mu. sórí ìwẹ̀ tó wẹ̀ àṣìjẹ tó jẹ àti nǹkan tí mo fẹ́ sínú atẹ́gùn ìpele kan ṣo abẹ́ ìpele kan ṣo ni gbogbo ìwà. ládùúrú gbogbo ta ṣe yín. bẹ́ẹ̀ni ẹ fọkànbalẹ̀ ìkòkò tí ó bá jata ìdí ẹ̀ ògbóná ìtò wá ṣe kejì nísìn òun ni mo pè ní ọwọ́ ara ẹ̀ láfijú ara ẹ̀ nísìn ọwọ́ ara ẹ̀ láfijú ara ẹ̀ nísìn ìwọ ló máa ṣe fúnra rẹ o ibi tẹ́mi lè ṣe dé pẹ̀lú ẹ̀ mo ti ṣe dé ó wàá gbéra báyìí nísìn ó lọ sẹ́yìn kùnrin alágàdá tó bá dẹ́yìn kùnrin alágàdá ẹ bọ́ra gádá ayọ̀sẹ̀ tó bá ti wá yọ agbégbádá ní tó bá ti wá gbígbá yẹn fún ẹ ìbéèrè kan ṣe ló máa bí wà ní kí ló fẹ́ tó bá ti bí léèrè àwa sọ tó fẹ́ fún ẹ bó ṣe fẹ́ kó lò ló bá tán ló bá ṣe bẹ́ẹ̀ ló bá dolówó ló bá dolólà ló tayọ àwọn ẹgbẹ́ ẹ ṣùgbọ́n ìwọ kanjọ tó nírè kó gbọ́dọ̀ jáyà tó bá ti jáyà tí ẹ bá ẹ nù má jẹ́ kí gbogbo nǹkan tí mo ṣe má jẹ́ kí gbogbo ìdààmú má yẹ kó já sásán. ẹni sọ̀rọ̀ àkọ́kọ́ ẹni kì í gbéra lọ sẹ́yìn ìpìlẹ̀ alágàdá èmi ò mọ bẹ̀ báwo mo yẹ fẹ́ mọ̀ ìpìlẹ̀ alágàdá. ẹ máa júwe bẹ̀ fún ẹ torí akọ́mọjẹ nìyẹn wà tó bá tẹ̀lé ọ máa júwe fún ẹ. ẹlẹ́nkejì ó ṣiṣẹ́ nìyẹn. ẹlẹ́nkejì ni wípé ṣé ẹbọra náà ti mọ̀ mí rí ni àbó ti mọ̀ pé mò ń bọ̀. iṣẹ́ tó wà lára ẹ níbi tó wà báyìí nísìn òun ti ń bọ̀ nílé ẹ gbọ́dọ̀ jọ rìn pàdé ni ìwọ̀n ìwà wà lẹ́yìn kùnú náà wà jáde sí torí gbá tó máa gbé fún inú ilé ẹ ló wà. ẹ wá sọ pé èmi ni kò ní dọ̀là. báyìí ní pàápàá kì í ṣe òní nìkan. ṣé mi lè lọ́jọ́ mi tó rótútù yìí pọ̀. gbogbo tó wà lọ́ra ẹ ò gbọ́dọ̀ gbé sùn
bó ṣe gbọ́dọ̀ pé bó ṣe ń gbárùrì lára ẹ bẹ́ẹ̀ náà ló ń ṣòwò náà lọ ó ti fẹ́ rí ẹ. Olórúkọ ọba ìgbàanì ó bẹ lónìí ó bẹ lánà. mo ní mọ̀ pé náró lò. owó ìpọ̀ owó ló pọ̀ ọ̀gbẹ́ni ọba tó náà fẹ́ ṣe ni. owó ìpọ̀ ọ̀gbẹ́ni ọba tó fẹ́ ṣe náà pọ̀ mo tún lè ṣe sí kò lè ju báyìí náà lọ mo ti gé gan mo ti gé gan. kí ló ṣe é kí ló tún ṣe é báyìí. inú yẹn tó ti fẹ́ bẹ̀rẹ̀ ní ìmọ̀kàn tí inú kò ń mú kò pọ̀jù kí ló jẹ ní ìtí ẹ̀ mú ọmọ ọ̀bẹ̀rẹ̀ rẹ̀ kàn ló ń kàn mí nínú báyìí ló ń ṣe ọmọ yìí á lọ gbómi wá tán o. kí ló dé mo rò pé òde lálẹ́ ni. ẹ mọ bá wọn ṣe pàṣẹ ní bọ̀ tó lórin tó gbé wá lórí rádaràda ni ìyẹn ò mọ pé gbogbo ẹ̀kọ́ rẹ̀ rábàràbà pé gbẹ́ni mi lọ lẹ́tọ̀ ìjà àwọn tó ń gbọ̀n mi jẹ́ ọ̀sán. ọ̀gá ń gbà yẹn o. kílẹ̀ wọn ń jókòó ṣe. Kàbírù wà ń bí báyìí. bàbá Kábírù wà mí. wọ́n ní nǹkan ń wọ́rí o ó lọ lo restroom. ẹ kalẹ̀. báwo ni wọ́n mo dé toilet gan sí mi ò tún yàn kó ṣe ó tún stop mo tún bọ́ta padà ní mo kàn ń kó mi ni mo kàn lo restroom almost this is the third time or fourth time now mo yàn kó mi gan. kínní nìyẹn akọ̀jẹ̀dì ni. akọ̀jẹ̀dì. abẹ́ ṣe rí ẹyin tó jẹ́ pé nǹkan tó dùn ṣokoléètì lẹ́ máa ń jẹ tó máa ń rìsọ́ọ̀tì sí i ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ràn kí bá sọ pé wàá fẹ́ máa ẹ̀yin máa ẹ̀ understand but èmi ní àgbo kan lé tó jẹ́ pé tí ẹ bá ti lò ó ẹ máa gbà máa fún yín lágbo ní ìlú bọ̀. ọ̀rọ̀ alágbo. ó ní ìwé ìgbìmọ̀ tó lè ti bẹ̀rẹ̀ sí ó tún stop ó tún fẹ́ gbọ́ kan sùn. pẹ̀lẹ́ ní àbúrò yẹn fún nábẹ. bọ́dà Kábírù torí irú yín la ṣe máa ṣe sí lọ́mọ tí bá gbá tí ẹ ti bá ṣe ní ọ̀yọ́ àmọ́ bá lọ ilẹ̀ ìgbọ́ máa ń tọ́jú ẹ̀kú. kébì Kábírù. bọ́dà Kábírù ẹ gba ẹ dà díẹ̀ jókòó. kí ló ṣẹlẹ̀. ó ṣiṣẹ́ ni a ní jogbojogbo nìkan. jọ ọtí wà nù kìíní. àmì kí wàá lọ fi ń tàbí ọtí ni. ògógóró ni mo mu yìí náà pí ògógóró ni mo mu yìí náà. ti ìpínlẹ̀ gangan ni mo lò ṣiṣẹ́ kó bá tètè ṣiṣẹ́. ní ògógóró. kílẹ̀ tó sọ yìí. wọ́n inú òkè mọ tí náà wọ́n ṣe ṣé wọ́n rọ́ ti ní ẹnu mi rí ni ẹsìn mi kò fàyè gbà ní òun mọ tí àbí pí ògógóró ló fi sí ìbà yìí náà wọ́n náà fẹ́ tuntun wọ́n náà. ẹ̀ẹ́dẹ̀ tó ti pọ̀ orú ọtí yẹn. ogún ó parọ́ bí ògùn olúwa yà mí yé ṣu mi ò kí mọ tí mo máa bẹ̀rẹ̀ sí máa fi òbá kan sìn mi ò mọ tí mi ò kí fẹ́nu kàn. tára balẹ̀ náà kí wọ́n ló ń ṣe báyìí. mo máa ṣe mí mo mọ̀ tí orí ó ti yẹnu mi rí mo máa mọ̀ gógóró. tí wọ́n máa ṣe ń bá kan ṣe máa lọ sùn ó máa ṣiṣẹ́ dáadáa ni o. gbà lọ́wọ́ mi a ní o gbà àlejò ọ̀nà àgádá kí ló fẹ́ kí n fún ọ rọ́pò. bọ́ ọ bá délé fi kan ọmọ rẹ tí ń jẹ́ Kábírù lórí.
Kabiru. Kabiru. Ọmọ tí mo bí. Kí ló ṣọmọ mi? Kabiru kí ló ṣe ẹ́? Kí ló ṣe? Àwájá kò ṣe nǹkan tí ó le púpọ̀. Ibi tá a wà ni ó sọ pé inú kan ń wọ́rí o pẹ̀lẹ́. A wá fún ní àgbo. Àgbo yẹn ọtí ló fi kì. Subhanallah, subhanallah, subhanallah. Ẹ fún ọmọ mi lágbo ọlọ́tí mu. Wọ́n ló sọ pé inú òun. Ẹ bá má fún lágbo ọlọ́tí mu àkí mutí. Kò mutí nílé ayé àmutí bíbá yìí. Ṣé wọn náà gbóhùn ẹgbà tó fẹ́ mú pọ́tí wà ní ẹ̀yìn? Bó tẹ̀ ṣe òun ti mú tán kó tó wá rí i pé ọtí wà ń bẹ̀ ó wá ní òun rẹ̀ àbámá ti fún un ní ọtí. Pẹ̀lẹ́ Kabiru. Kí ni mo fẹ́ ṣe báyìí Ọlọ́run? Bàbá ò gbọ́dọ̀ wọlé kó bàbá yìí. Àbí alájà àbí ká máa gbé lọ sí hospital ni. Mò ń bọ̀ nà. Wọ́n náà ṣe ń ṣe báyìí náà. Kí ló ń ṣe báyìí? Ọkùnrin ni ẹ̀ náà. Kabiru, wojú mi náà. Kabiru dà. But wọ́n ní wà nù lé ṣé orí bẹ́ẹ̀lì tán ló wà rí. Ibo ló gbà lọ? Yay! Gbọ́dọ̀ sún pariwo. Ẹ̀yin mi o. Afa ìgbàdé kí ni gbá wá dé? Orí mi o. Subhanallah. Orí o. Subhanallah. Orí o. Afa. Orí o. Ẹsẹ̀ mi o. Ẹsẹ̀ mi o. Afa. Apá mi o. Afa. Kí ló ṣe yín báyìí torí Ọlọ́run torí àná? Ẹ̀yin Abdulateef, ẹ sọ ọgbọ́n tí mò ń sọ dáadáa. Àní ẹ̀yin ẹ má bá wọn jà. Ẹ̀yin bẹ́ẹ̀ bá ti ń pẹ́ wọn káwọn ní ọpẹ́ yín. Ẹ̀bẹ̀ bá wá wò ó ẹ tún lè jìnnà sí wọn dáadáa torí làkúndínlùkún wà ní adínì ẹ̀yin wọ́n ní ẹ̀sìn tí wọn kọ́ máa jẹ́ tiwọn kí tiwọn máa jẹ́ tiwa ni o ẹ má bá yàn kankan jà wa alaikum salam ń pè ọ́ padà. Salaam alaikum. Níbo? Nílé ọ̀dọ́ yín? Ìgbà ó lé ní ìbẹ̀rẹ̀. Ọ̀dà, kò sí wàhálà, ẹ farabalẹ̀, dákun. Torí Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ẹ̀wọ̀n kan lára ní ìsìn. Ó ti gbọ́, ń bọ̀. Ẹ wò, ìwọ pé àwọn ọmọ kéwú bí méjì kan wá àti dírẹ́bà ní a fẹ́ lọ sí ọ̀dọ̀ àwọn àbá àmúgbárì. Oye, dáhùn. Ọrùn mi o. Ẹsẹ̀ ni o. Salaam alaikum. Wa alaikum salam. Alájà. Kí ló dé? Àbá àmúgbárì. Kí ló ṣẹlẹ̀? Èmi ló dé tẹ́ pè mí pè jẹ́. Bá a ṣe rí wọn rèé látàrí alẹ́ àná. Àgàdà ni o. Èwo ní ń jẹ́ àgàdà? N tó ń pè látàná nìyẹn, ọmọ yín ló dúró síbi kò ṣàgàdà. Kí ni tó ṣẹlẹ̀? Àbí ṣé ọ̀rọ̀ hospital ni ká máa gbé lọ ilé ìwòsàn? Àgàdà. N tó ń pè látàná ni àgàdà, kí ló ń jàgàdà? Àgàdà ni o. Àwùsù lè dá Ọ̀hún rèé o. Ó dàbí pé jínù kan wà ní ilé tó lòdì sí tọlọ́run ọba aláwọ̀. Ẹ̀yìn àbá. Àwùsù lè dá ilé iṣẹ́ tí mo jẹ́ sí. Báńdé sókè.
la ilaha illallah, 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 Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Allah, 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 Allah. Yeah! Allah, 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 Allah. La ilaha illallah, Muhammad Rasulullah ta'ala wa salam. Apa muka? Apa? Remi báyìí. Ẹ pẹ̀lẹ́. Bàbá ìmáàmù, ẹ bá ń bèrè lọ́wọ́ àfà. Kí ni wọ́n ṣe yàrá ọmọ mi lóru àná? Pẹ̀lú igbá tó ní owó ẹyọ lórí, ẹ bá mi bí wọn ẹjọ́. Igbá tó lówó ẹyọ nínú ilé àfà. Bẹ́ẹ̀ni. Ẹ dákun, ṣé òun ló gbé wọlé ni àbí ibo ló ti dé? Orúkọ ọjọ́ mi ló sùn sí, ọjọ́ mi ló wà. À ń sọ̀rọ̀ nígbà Ẹ̀gbọ́n tí Àjẹ́ sọ. Ẹ̀bọ̀rọ̀ gada ni o, ó ti tásìkò àti ṣu o, ohun ọwọ́ mi ò tó, mo ti fi gọ̀gọ̀ fà á. Ibi ọjà gbé ń tà ni mo béèrè o, mi ò béèrè lọ́wọ́ orí yé. Mo rò wípé àáfàá Jamiu, mo rò pé ó koná ọmọláyé fi nífẹ̀ẹ́ ní o. Allah Akbar, Allah. Mo rò pé ó tẹ́ǹdì làwọn èrò fi ń wá wá. Òbí mi lọ́wọ́ o. Ẹ̀bùn aburúkú òun ló gbé gbálé mi lọ́wọ́ kí n lọ gbé lọ́mọ lórí o. Subhanallah. Àgàdà ò jẹ́ ń gbádùn o. La ilaha illallah, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Afa Mukailu. Lẹ́yìn odidi Mùsùlùmí. Ẹ máa jọ mí lójú fa o. Iṣẹ́ eré mi tẹ́ ń wò yìí. Èmi ò mú kankan mọ́ kan fa. Bẹ́ẹ̀ n ò ní nǹkan kan tẹ́mi ń pè yàtọ̀ sí Ọlọ́run. N ò ní nǹkan kan tẹ́mi ń bá rojọ́ àfàlùkùránì. N ò ní nǹkan míì tẹ́mi ń ṣe lẹ́yìn wákàtí 5 àti kí n gbàdúrà fún yẹn. Ọlọ́run ló pè mí fúnra alára ẹ̀ lódìídì yàn mí. Èmi ò lé nǹkan kan káàkiri. N ò wáyé. Ayé ò sì wá mi. N tọ́lọ́run fi lé mi lọ́wọ́ ń lè mí ń tọ̀. Kí ló dé tẹ́yìn ò wá ṣe sùúrù? Tẹ́ ẹ̀ mú sùúrù kẹ́ dúró dàsìkò Ọlọ́run. Gbogbo ẹ̀dá tọ́lọ́run dá fúnra alára ẹ̀ ńlọ lásìkò àti láti. Bẹ́ẹ̀ni, n tá a bá kọ mú kálukú bẹ́ẹ̀ ni ìpín tiẹ̀ ni. Kí ló dé tẹ́ ń fagídí fàpín onípín mọ́tọ̀dọ̀ yín? Ẹ wo ẹ jẹ́ kémi ọba yín sọ̀rọ̀ o. Ẹ jẹ́ ń bá yín sòótọ́ ọ̀rọ̀ dáadáa ni. Torí Al-Qur'an ní kúlì lè hákọ̀ wọ̀lá kánà múra. Ẹ̀ka sòótọ́ bó ti wò ó kéré mọ bí ọmọ náà gún. Èèyàn gbúdọ̀ sọ ni torí ọjọ́ ènìkan torí ọjọ́ gbèǹde àlùkìyámọ̀ nípa. Èmi ọba yín sòótọ́ ọ̀rọ̀ gbogbo elékeré tẹ́lẹ̀ sáyè kò ń ṣeun tó dà. Kò ń ṣeun tí wọ́n gbúdọ̀ bá lọ́wọ́ ọmọ mùsùlùmí kankan bíi ti wọ̀ ọmọ ká tó wá sọ ẹ̀yin àfà ẹ dójú tèmi o ẹ dójú tèmi. Ẹ̀yin ẹ wo ajá ẹ̀yin Ọlọ́run ó ṣàforíjì fún wọn. Èmi ṣàforíjì gbogbo ohun tó wù tí wọ́n bá ṣe èmi ṣe fún wọn. Torí náà láàgà fúnra yìí lọ́lọ́run ọba aláforíjì ni èmi ti ṣàforíjì tèmi mo ti ṣe fún wọn. Àmọ́ ju gbogbo ẹ̀ lẹ́ má jẹ́ àwa wò wọ́n ràn báyìí o. Tọ́rọ̀ yín bá yé mi àtọ̀rọ̀ tí wọ́n náà. Ṣé tó bá kí wọ́n bá bá ọmọ mi ní yàrá ní alẹ́ òun ojú èyí, ọmọ mi náà máa fi ṣòro. Gẹ́gẹ́ bí ohun tí wọ́n sọ, gbogbo tí wọ́n sọ lẹ̀ bó ti rí nu, kò sí ní tá a ṣe fún wọn. Èṣù ni, èṣù yá wọn lò ní ẹni ẹ̀kọ́ ẹni ègbé ni, ó ti yá wọn lò ní ni, Ọlọ́run wà ní jẹ́ kí wọ́n gbèsù láyè kalẹ̀ ni. Ẹ̀yin ẹ wo. Ẹ̀jẹ̀ àtàkàn, ẹ̀jẹ̀ máa gbé wọn lọ ilé ìwòsàn. Ó yá máa bọ̀. Ẹgbẹ́ òde kọ́kọ́rọ́ mọ́tò rẹ̀ ẹgbẹ́ òde. Ó mìn pé Aláàjì ṣe nǹkan tó tó yẹn. Bọ̀dá mi, Aláàjì ṣe nǹkan tó tó yẹn kí n máa tọ́ yín. Ìwà burúkú gbáà ni. Ẹ máa imagine tó bá jẹ́ pé mo sún yàrá ń jọ yẹn. Nǹkan tá à ń sọ ìkọ́ ni àbá máa sọ ọ́. Wọn ò bá gbé bá sí mi ní orí o. Wọ́n torí pé mi ò sún yàrá ni mo save now. Like 2 days ago, that was the funniest thing o. Sister pẹ̀lú mi wá bá àyájà àjọ kan. Ó ní kó sọ fún pé kí n wà kíyè fún pé kí n kíyèsí. Pé kí n má sún yàrá pé for 2-3 days pé ewu wà ń bẹ̀. Ìgbà tá àyájà tiẹ̀ sọ ibi tiẹ̀ tó ń sọ fún mi pé ẹ má da sister pẹ̀lú mi lóúnjẹ pé ṣe wọ́n pọ́ńtò ìyá ti ẹ̀ ń ta yín ni.
pé wọ́n fẹ́ fi yẹn fà yín mọ́ra yín àtàyájì tó bá fà yín mọ́ra tó bá mú yín mọ́ abẹ́ ẹ máa support káwọn méjì jọ fẹ́ra wọn ṣé mi ò tiẹ̀ fọkàn sí mo pé ẹ wo ẹ da orí wọn nù ẹ wá imagine pé mo sùn ní yàrá yìí kí ni àbá máa sọ. pẹ̀lú mi ríran sí ẹ ó ń kó dànù ṣé wo mọ̀ pé tájà pẹ̀lú mi ò bá rí kò kí n gbóni. yes. èmi ò mọ dúdú yín o. pẹ̀lú mi máa ń ríran náà ìran ẹ̀ dẹ̀ máa ń ṣe. ẹ sọ yẹn fún wa rí o ẹ sọmọ́rọ̀ fún mi rí o èmi tiẹ̀ fi pé mi ti ṣe wọ́n mo dẹ̀ ti pè wọ́n mo sọ fún mi pé ẹ̀wọ̀n lọ́wọ́ tàwa yìí ẹ̀yin ni ẹ máa fẹ́ gbọ́n mi àpàṣís ẹ̀yin náà ẹ̀yin bíi tẹ̀yìn wọn bá ti dé bus stop ní àtàgájì o àtàgájà o àwọn méjèèjì náà wọ́n ti fọwọ́ sí everybody is ready to support both of you pé àwọn ti support pé mistake táwọn ṣe nípa àwọn ti gbàgbé pé ọlọ́run kan náà ní gbogbo wájú ń sìn àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí ọlọ́run kan náà yà ń sìn ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí ni ọ̀nà tá à ń gbà sí ni. Mingẹ alájà tàlájì ti fọwọ́ sí. ẹ wo gbogbo wa ti fọwọ́ sí everybody ti fọwọ́ sí. anyways báwo ni ara alájì ń sìn. àyájì wọ́n bọ̀ àwọn tí ń bẹ́tà bùdá mi ṣe kí n má tán ìwà táyà jí owó ìwà burúkú ni ìwà tí ò dá ìwà tí ò bójú mu kí bàbá máa fẹ́ fọmọ ṣoògùn owó káyà jí máa fẹ́ gbígbà sí mi ní orí bàbá tó bí mi tí mo ta rẹ̀ jáde tí wàá ṣe nǹkan tí ṣèyíkì sọ ni èmi ò ní dáríjì wọn mi ní dáríjì wọn torí nǹkan burúkú ni nǹkan tí ò bá dá ilé káwọn èèyàn mọ̀ pé nǹkan tí ò dá ni. mi ní fẹ́ kí ọ̀rọ̀ ẹ ju bí ó ṣe yẹ kó rọ lọ mo fẹ́ kó wáyè nínú ọkàn ẹ kó erase gbogbo kíní kó lọ́kàn ẹ yes ṣé o mọ̀ pé bàbá tá à ń sọ̀rọ̀ nípa ẹ àwọn náà ṣọ ọlọ́kọ̀ ẹ wá sáyé so main reason gbọ́ngàn nìyẹn tó ṣe láti dáríjì wọn. ni wọ́n fẹ́ fi mí ṣoògùn tó bá jẹ́ fún wọn kọ́ kò sẹ́ni tó ṣe trust o. o ní láti ronú lọ bẹ́ẹ̀ o. ó di sí mú wóyin tó ń jí ń kọ́. wọ́n rí ẹnà wọ́n ní fẹ́ràn mi ló jì. fẹ́ràn mi ò jà ìgbà ìyá mi wọ̀n bọ́ yìí. ìrìn ọ̀run sẹ̀sí mi ìrìn ọ̀run sẹ̀sí mi lára
mímọ́ olúwa bí ọdún yìí ti ń parí lọ ètò kù tí ọdún yìí máa fi parí lọ lọ́wọ́lọ́wọ́ ogun bàbà olúwa ohun búburú ibi ikú ìdààmú wàhálà májò bà sílé mi àjálù búburú májò bà sílé mi wàhálà ìdààmú májò bà sílé mi olúwa jẹ́ kí àbúrò ẹ kó dájú lórí mi àmín. Hẹ́lì ẹgbẹ́ àwọn olúwa lẹ́nu olúwa rán mi sí ìjọ yìí bí a ti ń gbàdúrà lọ olúwa sì ń kó àwòrán àwọn ènìyàn òbí ń hàn mí. Màmá. Olúwa ní kí n sọ fún ẹ ó ní àwọn ènìyàn àwọn àgbàlagbà ẹ̀mí ọ̀pọ̀ ọmọ ẹ̀dùn ojúṣe ìwòye ṣùgbọ́n òun lọ àṣẹ fún ọ. Ẹgbẹ́ ọ̀rọ̀ olúwa lẹ́nu mi. Màmá. Màmá. Olúwa jẹ́ kí n mọ̀ pé o ní ọmọ palẹ́yìn òdì. Ọmọ ó sì ń tọ́jú rẹ̀. Ṣùgbọ́n àwọn ẹ̀mí òkùnkùn wọ́n fẹ́ yí ẹ̀yọ́ wọn yẹn wọ́n fẹ́ yí sí ọ kó má ṣe ọ́ láàánú mọ́. Olúwa ní kí n ṣe iṣẹ́ kan fún ọ. Jésù Kristi. Má sọ fún àwọn bàbá lẹ́yìn ìsìnkà rí mi. Ohun tó Olúwa ní kí n ṣe àfíà. Ẹ̀yin akọni. Olúwa ní kí n sọ fún yín. Ó ní ká máa kọrin yín òun. Ẹ kọrin yín òun, ẹ̀yin òun, ẹ̀yin òun torí pé ó fẹ́ ṣe ńlá nínú ayé yín. Màmá. Olúwa ní kí n sọ fún ọ pé kó o máa yin òun ní gbogbo ìgbà. Olúwa ní kó o máa yin òun torí pé òun ní iṣẹ́ ńlá tó fẹ́ ṣe fún ọ. Olúwa lolùṣọ́ àgùntàn mi, èmi kì yóò ṣàlàyé ní. Ṣé rí pé ìgbọ́ràn ó sàn ìpọ̀pọ̀ lọ, ìfetísílẹ̀ ó sì sàn ju ọ̀rọ̀ ààbò lọ. Tí Ọlọ́run bá ti wí báyìí kéèyàn ṣe òun tó dára, ìbùkún tó ń tẹ̀lé Ọlọ́run á wá fi lé. Tẹ́ ẹ bá ti wá ṣe tán tẹ́ ẹ fẹ́ ṣe àwọn iṣẹ́ tí Ọlọ́run ní kẹ́ ẹ ṣe, ẹ jẹ́ kí n mọ̀ sọ̀rọ̀ náà lè mọ bá ṣe máa tètè fàyè lẹ̀ láti bá yín ṣe. Ṣùgbọ́n ẹ má jẹ́ òpẹ́. Ẹ má jẹ́ òpẹ́. Ṣé tí n bá rí òun ní ìrọ̀lẹ́ ṣe é máa ṣe? Kárí nísìnyí abẹ̀rẹ̀ iṣẹ́ nìyẹn. Àìṣe Olúwa ni Olúwa sọ pé a gbọ́dọ̀ mú kó. Kristian wà pẹ̀lú ẹ ṣé mo dúpẹ́ sáà jọ lè tiẹ̀. Ṣé o? Alàgbà ẹ kúrò lẹ̀. Ẹ ra mà. Yes ma. Ẹ̀yin náà fẹ́ rí mi. Bẹ́ẹ̀ sà. Amen sà. Àmín sà. Alàgbà, èmi máa ní àwọn ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ni sà. Ẹ̀dá sà, ẹ ṣeun sà. Mo fẹ́ béèrè wípé ṣé lótìtọ́ àti lódodo Ọlọ́run ló fi gbogbo àwọn ìran tẹ́ ẹ̀ ń rí sáwọn ènìyàn nínú church ṣé Ọlọ́run ló fi sí yín lójú láti máa rí fún wọn? Ẹ jẹ́ kí n kọ́kọ́ correct impression kan. Ṣé rí Ọlọ́run kì í fi síyàn lójú láti ríran. Ṣùgbọ́n tí wọ́n bá wà nínú ẹ̀mí, ẹ̀mí Ọlọ́run máa sọ̀kalẹ̀, á wọnú èèyàn wa. A bá bẹ̀rẹ̀ sí fi àwọn ìṣípayá yẹn, a bẹ̀rẹ̀ sí fi hàn èèyàn. Ọmọ èèyàn á bẹ̀rẹ̀ sí jíṣẹ́. Iṣẹ́ Olúwa ni ṣe máa ṣe. God bless you. Amen sir. Sir, ẹ má bínú. Bíbélì ló wà lọ́wọ́ yín. Kì í ṣe Bíbélì lásán. Bíbélì mi. Dàsà. Ṣé ẹ wá lè fi Bíbélì yìí ṣe lè fi gégùn wípé gbogbo ègún tó wà nínú Bíbélì yìí kó jẹ́ tí tó bá jẹ́ irọ́ ni ẹ̀ ń pa fún àwọn èèyàn nínú ilé ìjọsìn? Ẹ má bínú sister. Ṣé ohun tí ẹ̀ ń sọ ni pé irọ́ ni mò ń pa àbí? You see, ẹ jẹ́ kí n kọ̀ọ̀kan yé yín. Ẹ̀yin ò kà nínú Bíbélì wípé ìwọ kò gbọdọ̀ búra ẹ̀tàn. Kémi wá gbé Bíbélì mi mọ́ kí n máa fi búra ẹ̀tàn. No, it's not done. Tí Ọlọ́run ò bá fi kún, tí Ọlọ́run ò bá ní kí n sọ, ẹjọ́ kí ni tèmi láti sọ? Ọlọ́run ni. It's not done. Ẹ gbé wá sà, ẹ gbé wá. Tí ẹ̀yin ò bá lè búra, èmi máa láyọ̀ láti bá yín búra wípé gbogbo ègún tó wà nínú Bíbélì yìí kó jẹ́ tiyín tó bá. Sister, ẹ wálé. Ẹ wálé. You see, ṣe rí gbogbo tí à ń sọ yìí náà kò yé yín. Irọ́ ni, ẹ̀tàn ni, àtijẹ náà ni bẹ́ẹ̀ kò yé yín, àtijẹ ni.
Olúwa ó máa ràn wá lọ́wọ́ tólúwa ò wá bá wá tètè àwọn náà wá ṣe kí ni àárọ̀ ara wa lọ́wọ́ torí àtijọ́ kò yẹ yín Ọlọ́run ti wá fi hàn yín ẹ̀ wá ṣe ní awo mọ̀sínú mọ̀sínkù Kristi wà pẹ̀lú yín. Alàgbà. Ọmọ ọjọ́. Sà, mo fi orúkọ Ọlọ́run mo fi bẹ̀ yín ẹ má wá sí ilé ìjọsìn yìí mọ́ bẹ́ẹ̀ ni nítorí wípé wọn ò pè yín wá sí ilé ìjọsìn yìí ẹ̀ẹ́dẹ̀ pẹ̀lú àwọn alàgbà tó ń darí wa nínú ilé ìjọsìn yìí ẹ gbọ́ wípé à ń ṣe ìsọjí lénìí ẹ wá yà láti wá máa fi irọ́ àti èké sọ ìran ẹ̀tàn sáwọn ènìyàn láti fi gbowó lọ́wọ́ wọn. Ohùn yín ti lọ sókè. Kò lọ sókè ẹ rí wípé mi ì pariwo yín sókè mi ì dẹ̀ fẹ́ káwọn èèyàn mọ ohun tẹ́ ẹ ṣe mo bẹ̀ yín nítorí Ọlọ́run ẹ má wá sáyìíká yìí mọ́ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run èmi máa wá gbà yín nímọ̀ràn kan sí ẹ gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà yín bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá wá gbà á tán mo mọ̀ dájú gbangba wípé Ọlọ́run Olódùmarè wọ́n á wá fi ìran tẹ́ ẹ̀ ń wò yìí wọ́n á fi sí yín lójú ju bẹ́yìn gan ṣe lérò lọ á dára kẹ́ ẹ jọ̀wọ́ ayé yín fún Ọlọ́run kẹ́ ẹ dẹ̀ jáwọ́ nínú gbogbo ìran èké tẹ́ ẹ̀ ń rí. Thank you ma. Yes sir. God bless you. Amen, ẹ ṣeun gan. Yes sir. Kristi àgbọ̀ àdúrà yín. Àmín sir. Ojú òde ní tì í. Àmín. Ṣé rí ilé ológo tá à ń lépa Kristi àmú adébẹ̀. Àmín. Ṣé ti gbọ́ ojú òní tì í. Má ṣe Ọlọ́run ọba àwọn ènìyàn nítorí ọ̀nà àti gbowó lọ́wọ́ àwọn ènìyàn yá sọra wọn di wòlíì wọ́n á wá máa fi ẹ̀tàn àti èké wọ́n á máa fi gbowó lọ́wọ́ àwọn ènìyàn Ọlọ́run. Wọ́n sọ pé nínú gbogbo wọn ní ká máa dúpẹ́ wọ́n ní tẹ́rú bá dúpẹ́ á rí ìgbà ẹ̀ mọ orí tẹ́ ṣe fún mi lẹ́pẹ́ lójú orí tẹ́ ṣe fún mi ẹ̀mú ẹgbẹ́ tóbi ní ọwọ́ mi first of all kí ni mo tẹ̀lé jẹ ṣé catfish ṣé cowpea ṣé cockerel ni ṣé turkey ni ṣé chicken ni ṣé gbin ni ṣé ẹja kíká ni ẹ kò sọkò tó bá wúlò nínú ọkàn yín mo fẹ́ rà. Uncle Kabiru ṣé kò sí. kó má bàa sí pẹ́pẹ́ mọ inú ewu tẹ́ ti yọ mí kúrò ẹ̀yin ni inú mi ṣe ń gẹ́yìn tí ò bá sí ẹ̀ bí àjọ tí ó wà ní èmi kò ní sílẹ̀ ẹ bá ti tún bí mo ṣe. ọba ẹ̀kí ọjọ́ ṣé kò ń ṣe owó mi àbí èmi ni mo fẹ́ san owó ẹja káwọn tó gbogbo kó tó ń bẹ̀rẹ̀. èmi kò kẹsì gbé dání mọ́ ó dira débi ni. ẹ ti dàgbà ẹ̀ ń ṣe. aláàánú mi ni wọ́n jẹ́ nípa mi kí. aláàánú ẹ̀ ṣe mi ò ṣaláàánú ẹ̀. ó yàtọ̀ sí ọmọ ọ̀gá mi ti yé mi kí ní irun pàkọ́ àti irun wájú ó tó tó ní. ó ṣe irun ní méjèèjì ó ti yé mi. Thank you. Thank you so much for your support. Ẹ tí mọ̀ ṣe, mo tẹ̀lé ní mọ̀ ṣe kojú sára. Ọ̀rọ̀ tẹ̀lé sọ táyé ń fi àṣẹ sí. Títẹ́ máa sọ tó máa kó ba ní bẹ̀ ẹ̀ sọ ní òde sọ ẹ̀yìn ló lè sọ. Ṣé thank you so much. Ọlọ́run ọba ìgbàanì ó ń bẹ lónìí ó ń bẹ lánàá bẹ́ẹ̀ ni ó wà títí ayé. I will see you over the weekend. Over the weekend báwo? No, over the weekend it's too long na mi lè dúró. So òótọ́ nìkan tó ń sọ. No, wọ́n sọ fún mi náà bọ̀ mo rò pé rọ́ ni o. Now yìí báyìí ló wà ó wà pẹ̀lú ọkùnrin ó wá dá mi dúró mẹ́yìn látàárọ̀ ó sọ pé ó ń bọ̀ àbí ó wá fẹ̀ mí lẹ̀ ó àbádọ́ mi wá ń bá ọkùnrin mi sọ̀rọ̀ ń bíbà ẹjọ́ mi ti dé ọ̀dọ̀ yín mo ti dé ọ̀dọ̀ yín ara ẹ jẹ́ kí n kọ́kọ́ yanjú tọ̀dọ̀ ẹ̀ náà because mo ń bá sọ̀rọ̀ sí ẹ̀ ń dá sí ṣé fẹ́ nà mí. ṣé ò ní manners. No ẹ sọ fún mi ṣé fẹ́ nà mí. ṣé wọ́n fẹ́ nà mí. èṣù ń gbé inú tèmi ó lè ṣẹlẹ̀ o. èṣù wo ló ó ń gbé inú mi kọ́kọ́ sáà tí bá yọ sáà yẹn kúrò èṣù tó wà lẹ̀ ó lè. Are you good? Kí ló ń ṣe? Èṣù òṣù. Etí payọ̀. Èṣù wo ló gbé mi? You are mad.
ẹ ti pààyàn ẹ̀dá Come on, leave me sọ́yà. alone. Leave me alone. ẹ ti pààyàn Leave me alone. ẹ ti pààyàn ẹ ti pààyàn. Jésù. Jésù Kristi. Ẹ̀mí àwọn olùkọ́ kò ṣẹ́gun. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Jésù. Àní kí ló dé? Mọ́mí, mo lálàá kan ni. Báwo ló ṣe lá? Mo lálàá sí dáàdì ni. Dáàdì. Báwo ló ṣe rí? Ẹ ṣáà jẹ́ ká máa gbàdúrà ká má rogo àkóbá. Àkóbá. Ọlọ́run á rí dá. Ọlọ́run á rí dá. Ọlọ́run á rí dá. Ṣé o ti tán? Ṣáà àkóbá yẹn tó mú ẹ tó fi pariwo tó ń jẹ́ kó jà sí nǹkan. Ọmọ kò sí nǹkan kan. Ẹ ṣáà jẹ́ ká máa fàdúrà ràn wọ́n lọ́wọ́. Pẹ̀lú mi, kò sí tí Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n èyí tí ò lè ṣe ló pọ̀ tá a bá lè fẹ́ máa sọ. Mo ní kó o sọ bó ṣe rí ká mọ bá ṣe máa fáyà àdúrà kí ló dé? Ṣé ò lè sọ ni? Ṣé kìí ṣe pé kú ṣá? Kí wá ni? Ẹ ṣáà jẹ́ máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ ká má rogo àkóbá. Ó dáa o, dáàdì, ẹ̀ ní ogun àkóbá o. Agbára tó dá ọ̀run wa àti ayé àbọ̀wá kàkúrò. Àkàbíkáwùlà àbọ̀wá kàkúrò. Iná láti ọ̀run ó jó gbogbo àlákàlà ìmọ̀kímọ̀ ètékété. Àmín Jésù. Kò sí nǹkan kan. Dà, ẹdí mo fẹ́ rí yín ni. Kí ló ṣẹlẹ̀? Mo lálàá kan sí yín. Mo lálàá yẹn sí yín lójú àlá yẹn. Mo rí wípé ó ní obìnrin àjèjì kan tẹ́jọ́ ń ṣe bí wọléwọ̀de tó wá fa ogun àkóbá ńlá fà sí yín. Mo lálàá pé orí obìnrin àjèjì kan tèmi àti ẹjọ́ ń ṣe wọléwọ̀de. Bẹ́ẹ̀ sà. Ó wá fàkóbá. Àkóbá yẹn pọ̀ gan-an. So daddy, máa fẹ́ gbà yín ní ìmọ̀ràn kan kẹjọ. Anything tó bá ní ṣe pẹ̀lú wọléwọ̀de pẹ̀lú obìnrin àjèjì, ẹ jọ̀ọ́ kẹ́ wà very careful. Ok. Ṣé o ti sọ fún mọ́mí ẹ? Mi sọ fún wọn, mi sọ fún wọn. All right. Ogun tọ́lọ́run bá ti ṣẹ́ náà ló máa ń fara hàn. Màá ṣiṣẹ́ lé lórí. Màá gbé ìgbésẹ̀. Ṣé kí n bá yín gbé júùsù wá? Bá mi ṣe kọ́fì. Fẹ́ ṣe ọdún ìdúbà Elédùmarè tẹ́ máa ṣe nílùú yìí. Ó mà ti dé tán next week Friday ni. Next week Friday. Èmi náà máa tẹ̀lé ẹ lọ. Seriously. Kò sí wàhálà. Bẹ́ẹ̀ ni. Next week Friday. Ó dẹ̀ wá wù mí kí n lọ but next week Friday yẹn ó ti níbi tí mò ń lọ. Ọdún wọn yẹn dẹ̀ máa ń dùn. Bàjẹ́. Ó máa ń dùn. Láti ẹ̀ tí mo lọ mo really enjoy ara mi. Wọ́n sọ̀rọ̀ ọdún ìṣẹ̀ṣe. Ìwọ Christian náà sọ wípé o fẹ́ lọ. Báwo nìyẹn ṣe papọ̀? Tí o bá ń ṣe pé ọwọ́ epo tó tiẹ̀ wá jàrá bá láìpẹ́ báyìí. Kì í ṣọdún ìṣẹ̀ṣe gbọ́rọ̀ǹkẹ́. Kì í ṣọdún ìṣẹ̀ṣe. Ọdún ìdúbà tó máa ń ṣe lọ́dọọdún àbí? Bẹ́ẹ̀ ni. Tó máa fi ń dúpẹ́ pé gbogbo wọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. And then Bíbélì sọ wípé ẹ má ṣe kọ ìpéjọpọ̀ ara yín sílẹ̀. Bẹ́ẹ̀ ni. Gbogbo ẹ̀sìn kankan náà ni kódà ṣe máa ń tẹ̀lé Kádíjà náà lọ sí mosque wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Èmi ò mọ ibi tọ́rọ̀ yín ti bẹ̀rẹ̀ o. Àmọ́ nǹkan tí mo mọ̀ ni wípé nítòótọ́
ó máa ń tẹ̀lé mi lọ sí mosque àmọ́ láti lọ kẹ́kọ̀ọ́ ni o ó ń kọ́ bó ṣe máa kírun àti bó ṣe máa ṣàlùwàlá nítorí ìgbà tó wọn àtàsís bá fẹ́ràn. ó gbọ́dọ̀ mi onímíṣàn. rárá o èmi àtàsís má ti ní agreement wípé ẹ̀sìn tó bá ti wọlé kálukú ni kó máa ṣe kò pọn dandan kí n lọ sínú ẹ̀sìn Islam even tá a bá bímọ àti ní ẹ̀sìn tó bá ti wọ àwọn ọmọ wa ní kó máa ṣe ẹni bá fẹ́ ṣe Christian wọn kó ṣe ẹni bá fẹ́ ṣe Islam wọn kó go ahead engage to anything. That really sounds so nice but pẹ̀lú mi o mo ní question tó bá di àsìkò Ramadan táwọn mùsùlùmí máa ń gba àwẹ̀ yẹn torí nǹkan tí mo fẹ́ béèrè kò ń ṣe easy task rárá o ṣé ìwọ náà á máa jí wàá máa ṣe oúnjẹ sààrè. kí ló lè nú ẹ pé ká sọ oúnjẹ mo máa jí máa dáná fọ́kọ mi ṣé kí n tún yẹ ẹ lẹ́nu mo máa tún join ẹ láti máa gba àwẹ̀ yẹn. irọ́ o ìyàwó aláàjì ó pọ̀. wo bí pẹ̀lú mi kò tiẹ̀ sọ̀rọ̀ ní gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí nítorí pé Ọlọ́run kan náà ni gbogbo wa ń sìn bá a kan ṣe ń ké pé tó fi ń dá wa lóhùn ló yàtọ̀ ni. èmi wá ní ìbéèrè o ṣé tí àwọn parents ẹ bá mọ̀ wípé o fẹ́ tẹ̀lé mi lọ sí ibi ọdún wa ṣán máa gbà ṣán máa aláwẹ̀ láti jẹ́ kó lọ. anyway mi ò mọ̀ bóyá wọ́n máa gbà àbí wọn ò ní gbà nǹkan kan wà tó dá mi lójú nǹkan náà ni wípé ìdùnnú mi làwọn òbí mi máa ń fẹ́ ẹni tó bá ti máa make me happy wọ́n máa fẹ́ ṣe. ó yé mi gẹ́gẹ́ bí only daughter. ó dàbẹ́ o. ẹ wo gbogbo nǹkan tí gbogbo yín sọ látàárọ̀ ni mo ti gbọ́ ṣé rí ọdún yẹn mo máa wá síbẹ̀ because ibi tèmi máa ń fẹ́ lọ nìyẹn but ṣé àwọn èèyàn ńláńlá máa ń wá síbẹ̀. Babe wọ́n yapa yaski wàá enjoy ara ẹ̀. ó tọ́ ni wọ́n pọ̀ bẹ́ẹ̀ wàá rí wọ́n bẹ̀ lóríṣiríṣi wọ́n pọ̀ bẹ́ẹ̀ àwọn bíi olúwo àpènà babaláwo onífá wọ́n pọ̀ bẹ́ẹ̀ gan ẹ máa rí wọn lóríṣiríṣi. ọlọ́tẹ̀ wàá rí wọn bẹ̀ lọ́pọ̀. kí ló mí ọlọ́tẹ̀ lélẹ̀ ìjà ọlọ́tẹ̀ ni ọlọ́tẹ̀ ni má dá wọn lóhùn ó máa enjoy ara ẹ̀ gan. actually wàá enjoy. Mo fẹ́ kó prepare ara ẹ fún Monday. We are going to Akure together. Oh, sir, I'm very sorry, sir. Pastor church me fún mi ní message pé kí n má ti travel at the moment. Sir. Jumoke, how do you mean? Pastor church ní kó má travel at the moment. Then, sir. Kó má lọ fún iṣẹ́ tó ń ṣe tó ti ń rówó tó fi ń feed ara ẹ tó fi ń bọ́ ẹbí ẹ tó fi ń gbọ́ bùkátà ara ẹ. Pastor ẹ ń sọ pé kó má travel. Ṣáwọn náà máa sanwó oṣù ẹ fún ẹni. Kó má jẹ́ nǹkan tí mò ń lò. Àbí torí pé mo dẹnu kọ́ ẹ mò ń bẹ́ẹ̀ sọ̀rọ̀. No, let me use your language. I'm not cut out for that. Yeah, I mean, I don't mount pressure on people, especially when it comes to opposite sex. I don't do that. Yeah, I do not do that. Ìyọ̀njà èmi ti gbé yẹn kúrò lọ́kàn ọ̀ ti pẹ́. Wọ́n fún mi lọ́rọ̀ ilé ayé yìí. Ipa ọ̀rajà, ipa ọ̀tá, òye báyìí ni, ó gbà, kò dẹ̀ rí bẹ́ẹ̀ ni ẹ. Let it go. That's my life. Okay. Thank you. Thank you very much, sir. Màá bá pastor church wa sọ̀rọ̀. So wọ́n lè bá mi gbàdúrà sí bóyá mo ní grace. I beg, let there be grace. Let there be grace. Jẹ́ kó rí ọ̀fẹ́ kó wá o. I'm grossly disappointed in you. I'm so sorry, sir. Irú èèyàn ó lọ pè mí náà. Ó ti o. Thank you, sir. I would like to go back to my seat. Okay. So, ó ní nǹkan tí mo figured out
concerning meeting ta fẹ́ ṣe soonest yìí. Okay. Torí mo bá Mr. Oke sọ̀rọ̀, which is their account manager. Ó dẹ̀ jẹ́ kó máa yé mi wípé owó tó wà nínú proposal yìí wọ́n ti approve láti head office. Okay. So possibility wà tó jẹ́ pé tá bá ti ń ṣe meeting yẹn, àwọn people yẹn máa fẹ́ máa convince yín in order to reduce the cost. Àwọn á lè gba gain yẹn. Ó dẹ̀ lè máa wà enough pẹ̀lú nǹkan tá à ń fẹ́ ṣe. Mo fẹ́ kẹ́ má gbà fún wọn tó bá ń try láti convince yín. Jumoke, let me be sincere with you, you know. This is one of the reasons why I like you so much. Maybe I want to revisit, you know, our contact your society. Not that. But I just want to acknowledge the large volume of your loyalty to this, our company. Choma, tí mo ṣe fẹ́ràn ẹ ní pé ó máa ń ṣe iṣẹ́ ẹ bó ṣe yẹ kó ṣe, you know, you do your job diligently. Tí wọ́n bá fún mi lọ́wọ́ ilé yẹn sìn, ó ṣe ṣe kan ṣe bẹ́ẹ̀ because I know an average, you know, people who have done that. Wọ́n á ṣerú ẹ̀, you know, in order to make more money to themselves. Show yẹ bẹ́ẹ̀. But èmi ti gbọ́ ń sìn, èmi á dúró sórí ẹsẹ̀ ni pé ń ta aṣọ yẹn náà ni o. You know, because tèmi ò bá gbọ́ lẹ́nu ẹ̀ ń sìn kan bá sọ, I won't want, mi ò fẹ́ lose iṣẹ́ yẹn. Nǹkan bá sọ ni máa bá ti wò ó pé ètò kù náà á ètò wa màá fẹ́ gbà. So thank you so much. Okay. Hello? Oh yes. Okay, ẹ ti débẹ̀. Àwa náà wà around akọ ní ká hang around ni. All right, we'll be there soon. Thank you very much. Yeah, what's it? Okay. Yes. Yeah. Take your drink. Take your drink. Doctor. Sir? Pẹ̀lú result tí mo ń wò lọ́wọ́ mi ń pé poison ni arábìnrin yẹn jẹ. Then, poison ló jẹ. But with all the medical attentions táwa ti fún wọn, Ọlọ́run máa jẹ́ kó gbádùn, Ọlọ́run á fún wọn lálàáfíà. Ṣé tó bá ti ní enough rest tí wọn disturb wọn, ó máa wà very okay. But ó wá lágbára o. Ẹni tó fún wọn poison jẹ la mọ̀ báyìí. Doctor. Sir? Thank you so much. You're welcome, sir. Mo appreciate you gan. Ẹ̀bẹ̀ kúṣẹ́. Yes, sir. Ṣe rí lórí ẹni tó fún ní poison jẹ yẹn, àwa máa bẹ̀rẹ̀ iṣẹ́ tiwa. Very good. A máa bẹ̀rẹ̀ investigation. I am very sure wípé gbogbo àwọn tó mọ̀ nípa bí ọmọbìnrin yẹn ṣe jẹ poison, gbogbo ọ̀nà máa wọ́ jáde. Ó better o. A láti mọ̀ wọ́n. Ó better. Ọlọ́run kọ́ save life ẹ̀ ni. Kò sí wàhálà. Ẹ ṣé mo dúpẹ́ o. You're Thank you welcome, so much, sir. my doctor. You're welcome, sir. All right. All right, sir. It's okay. Madam, result tí doctor mú wá fún wa bí báyìí, ó jẹ́ ká mọ̀ wípé poison ni secretary ọkọ yín jẹ. And of course, nínú ìwádìí tá a ṣe, a discover pé lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀, ọkọ yín àti secretary yẹn ni wọ́n dìjọ jáde. Léyìí tó túmọ̀ sí wípé ọkọ yín ló fún secretary yẹn ní poison jẹ. Èrè kí ló fẹ́ rí ní kókó poison ọmọ ọlọ́mọ tó bá ṣe jẹ́ kú tiẹ̀ fẹ́ fẹ́ ní ṣé má tó wá poison ẹ̀ tó ti kú ló máa wá fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó rẹ̀ ẹ ṣàmúyẹ̀ ọ̀gá ọlọ́pàá ayé yóò ní bàjẹ́ ọkọ mi ò lè ṣe kì í ṣèyàn bí abiyamọ ni ẹ jọ̀ọ́. tó bẹ́ẹ̀ lẹ trust ọkọ yín tó. kò sí property tó fẹ́ gbà lọ́wọ́ ọmọbìnrin yẹn kábàá sí kó fẹ́ poison ẹ̀. Madam, iṣẹ́ tiwa ni láti ṣe ìwádìí bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ṣé rí ohun tó fún mi ní opportunity láti lè máa bá yín sọ̀rọ̀ tẹ́ fi jókòó wá mi báyìí, òun ni wípé ọmọbìnrin yẹn ṣì wà láyé kó tí kú. Àdúrà tẹ́dẹ̀ ní láti máa gbà náà ni wípé kí ọmọbìnrin yẹn kó má kú, because tó bá ti kú, èmi ò mọ ohun tó fẹ́ ṣẹlẹ̀ sọ́kọ yín o. Sà, ṣé kò wá sí ìrànlọ́wọ́ kankan tẹ́ ẹ lè ṣe fún Well, for now, kò sí ìrànlọ́wọ́ kankan tí mo lè ṣe. Wọ́n sì máa wà níbi tí wọ́n wà yẹn. Tí ìwádìí bá túbọ̀ tẹ̀síwájú, tí ara ọmọbìnrin yẹn yá, tóun náà dẹ̀ lè ṣàlàyé gbogbo bí nǹkan yẹn ṣe ṣẹlẹ̀, I think àmọ́ the next thing láti ṣe. Ẹ ṣé gan ma.
ẹ pẹ̀lẹ́ mà. Ìyẹn ò lè tẹ́ bá dé káńtà wọ́n máa ṣàlàyé yẹn fún yín. Ẹ pẹ̀lẹ́ mà. Yes. Ẹ pẹ̀lẹ́ mà. Ẹ ǹlẹ́ mà. Ọ́físà, kí ni nǹkan tó rí sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí? Sir, bí mo ṣe ń wo woman yẹn, ó ń side ọkọ ẹ̀ ni. Ó ń side ọkọ ẹ̀ ni. No problem. It's all right. Ẹ lọ yanjú ọ̀rọ̀ wọn. Gbàkóso, Ọlọ́run gbàkóso, ọba rere gbàkóso, Ọlọ́run gbàkóso, ìgbẹ́kẹ̀lé ọmọ ènìyàn asán ni gbàkóso bàbá. Gbàkóso, gbàkóso, Ọlọ́run gbàkóso, gbàkóso, bàbá rere gbàkóso, ìgbẹ́kẹ̀lé ọmọ ènìyàn asán ni gbàkóso bàbá. Gbàkóso bàbá, gbàkóso bàbá, gbàkóso bàbá. Jésù Olúwa wa. Àmín. Sọ fún Ọlọ́run wa kó sọ̀kalẹ̀ ní ọwọ́ agbára ńlá, agbára tó fi gbé òkun níyà, agbára tó fi gbé àwọn Ísírẹ́lì kúrò ní ilẹ̀ Íjíbítì tó sì fún wọn délẹ̀ lérí wípé kí Ọlọ́run wọnú inú station yìí kó gbàkóso àti DT orí àti DP orí àti gbogbo àwọn ọlọ́pàá tó wà ní pátápátá kó sọ̀kalẹ̀ sínú ayé wọn bóyá. Bàbá ní orúkọ Jésù nípa agbára Jésù abẹ́yà pé sọ̀kalẹ̀ síbẹ̀ Ọlọ́run wa ṣiṣẹ́ Olúwa ṣiṣẹ́ ìyanu lórí DP Olúwa wa gbàkóso Olúwa gbàkóso Olúwa sọ̀kalẹ̀ sí Ọlọ́run bàbá Olúwa gbàkóso Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run àánú Dáfídì tó dájú Ọlọ́run kò fi wò dádì. Àmín. Ibi tó wà ní kí Ọlọ́run kó rí ìtúsílẹ̀. Àmín Jésù. Àánú ńlá àánú Dáfídì tó dájú tí Ọlọ́run fi hàn ọmọ Ísírẹ́lì ọjọ́ wọn nìyẹn ló jẹ́ kó ọ̀nà ayé dájú lọ. Àmín Jésù. Bàbá ní orúkọ Jésù Kristi ẹ̀mí mímọ́ àṣẹ fún àánú yìí Ọlọ́run àánú ìwọ ló ṣàánú àwọn ìṣòro àgbà Ọlọ́run tó mú kúrò ní oko ẹrú bàbá ibi tí oko ẹrú jáde wà Olúwa ṣàánú ẹ̀ Olúwa ṣàánú ẹ̀ Olúwa jẹ́ kó jáde Olúwa ṣàánú ẹ̀ Olúwa jẹ́ kó jáde Olúwa jẹ́ kó jáde lórúkọ Jésù Kristi Ọlọ́run alààyè Olúwa tú wọn sílẹ̀ o agbára nú àwọn ogun ọ̀run Olúwa tú wọn sílẹ̀ tí wọ́n má jẹ́ òṣèlú sí àbúrò má jẹ́ òṣèlú wọn aláàánú ni ọ́ aláàánú ni ọ́ Jésù aláàánú ni ọ́ aláàánú ni ọ́ Jésù aláàánú ni ọ́ bójú wo lè kó ṣàánú wa aláàánú wa gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ Olúwa jẹ́ kó ojú àgbà ẹ jẹ́ ká tún gbàdúrà ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run wípé gbogbo àwọn tó wà nídìí ọ̀rọ̀ pátápátá àṣírí náà jẹ́ kó tú àṣírí wọn má jẹ́ ó bò ìtọ̀sọ́ ìmọ́lẹ̀ tó dájú kó tọ̀ sínú ọ̀rọ̀ yìí Ọlọ́run kó mú àṣírí yẹn kó tọ̀ síta àdúrà bàbá ní orúkọ Jésù Kristi Ọlọ́run alààyè mo bẹ̀ ọ́ agbára láti fi jẹ Ọlọ́run gbogbo àwọn tó wà ní Olúwa tú àṣírí wọn Olúwa jẹ́ kó ṣẹ̀ sí ní gbangba Olúwa jẹ́ kó ṣẹ̀ sí ní gbangba Olúwa jẹ́ kó ṣẹ̀ sí ní kọ̀rọ̀ Ọlọ́run alààyè Olúwa tú àṣírí wọn ìtọ̀sọ́ ìmọ́lẹ̀ tó dájú Olúwa tọ̀ sínú ayé wọn Olúwa tọ̀ ká lè wà dúpẹ́ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ jẹ́ ká máa dúpẹ́ fún Ọlọ́run wípé torí sọ fún wa ó ní gbogbo nǹkan bá ń béèrè ó ní ká ní ìgbàgbọ́ pé àwa ti gbà bẹ́ẹ̀ sì níbẹ̀ àwa fẹ́ dúpẹ́ lọ́dún torí pé ó ti gbàdúrà náà àdúrà ọpẹ́ bàbá kọ Jésù ẹ̀mí mímọ́ àgbà Ọlọ́run ẹ ṣé o tó sọ fún wa ó tó bá ń gbàdúrà ó ní ká ní ìgbàgbọ́ pé ọ̀pọ̀ àyè pé ìwọ Ọlọ́run ti gbọ́ Ọlọ́run alààyè àdúpẹ́ lọ́dọ̀ rẹ Olúwa gbọ́ o Jésù Kristi Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù bàbá wa ti bẹ̀ nínú kíjọba rẹ dé ìfẹ́ tí ó ń káṣí ní ayé bí wọ́n ti ń ṣe ní ọ̀run fún wa lóúnjẹ ọjọ́ wa lónìí dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ti dáríjì àwọn tó ṣẹ̀ wá má fà wá sínú ìdánwò gbà wá lọ́wọ́ bìlísì torí ìjọba ní tirẹ̀ agbára ní tirẹ̀ ògo ní tirẹ̀ láíláí àmín 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 lórúkọ Jésù. ìjàkà ìlú àmẹ́ta hallelujah 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 ògo ní forúkọ. pẹ̀lẹ́ my dear báwo dẹ̀ ni ibi tó complain mi. No, I feel anything. That's good. That's good. Ọ̀nkú tó jókòó yìí, ọlọ́pàá ni wọ́n náwọn béèrè kọ̀ọ̀kan táwọn fẹ́ bí ẹ. So, ọ̀gá ọlọ́pàá, ẹ free láti bí ní any questions ẹ bá fẹ́ bí. All right, thank you, doctor. Ẹ ṣé mo dúpẹ́. Auntie ṣe wà okay. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé ara ti yá. Ọlọ́run ní jẹ́ ká rí àìsàn Ọlọ́run. Ẹ má bínú mo láwọn question kan tàbí méjì tí mo fẹ́ bí yín rẹ̀. Okay. According to result test tí doctor fi hàn wá, wọ́n jẹ́ kó yé wa wípé poison lè jẹ́ pé nǹkan tó fa wàhálà nìyẹn. Àwọn náà sọ pé
Oh, you understand? Okay, good. And nínú investigation tí wàá ṣe, I discover pé lọ́jọ́ tí incident yẹn ṣẹlẹ̀ ẹ̀yin pẹ̀lú ọ̀gá ilẹ̀ tó jáde. Ṣé bẹ́ẹ̀ ni? Of course, sir. Yeah. Bẹ́ẹ̀ ni. Ibi tẹ́ lọ yẹn, ǹjẹ́ jẹun níbẹ̀? No. Jẹun, but I ordered drinks. Some soft drink. I wanted what that was it. Ó mi ò wí pé ẹ̀yin méjèèjì ẹ mú nǹkan bẹ̀ jọ yàbí? Bẹ́ẹ̀ni sá. Níbi tẹ́ lọ yẹn. Bẹ́ẹ̀ni sá. Ẹ jẹ́ ká gbà wípé ó ṣeéṣe kó jẹ́ wípé ìbẹ̀lẹ̀ ti jẹ poison tẹ̀ jẹ. No sir. Ọ̀gá mi ò kí ń ṣe lóyún bẹ́ẹ̀ and mo wà very sure pé ọ̀gá mi ò lè ṣe bẹ́ẹ̀ fún mi. And aside that, ọjọ́ yìí èmi àtọ̀gá mi á dìde kúrò níbi tá a jókòó sí. As a matter of fact, fúnra mi ni mo order nǹkan tá a fẹ́. Mo order soft drinks. Àwọn dẹ̀ order omi. Fúnra mi ni mo ṣí drink mi. And mi ò dìde, ọ̀gá mi náà ò dìde. The only time tá a dìde ni ìgbà tó pè wá pé àsìkò meeting ti tó. And we stood up together. Okay. No problem. Share gbogbo explanation yẹn pátá we dey understand. But ìbéèrè tí mo kàn tún fẹ́ béèrè ni pé ibo lẹ yà tàbí ibo lẹ lọ lẹ́yìn tí ẹ̀yin àti ọ̀gá yín lọ sí meeting yẹn àbí bóyá ẹ ti yàbẹ kan bóyá tẹ jẹ nǹkan àbí ẹ mu nǹkan kó tó di pé ẹ̀yin àti ọ̀gá yín débi tí ẹ ti mú nǹkan lọ́jọ́ yìí. Because ọjọ́ tá à ń sọ yìí gangan òun ní incident yẹn ṣẹlẹ̀ ó mì pé ẹ ti jẹ nǹkan kan and of course voice sáré dé sára èèyàn láì ṣe pé bóyá èèyàn jẹ àbómọ. Truly poison lè dé sára èèyàn láì ṣe pé ó jẹ àbómọ but mi ò jẹ nǹkan kan. The only thing is kí tó kúrò nílé lọ́jọ́ yẹn èmi àtọkọ mi ṣe little celebration fún iṣẹ́ tó ṣẹ̀ṣẹ̀ gbà and it was just a drink. Mo kọ mú tí mo fi jáde since then mi ò jẹ kankan àbí mú kankan tí mo fi dé ọ̀dọ̀ ọ̀gá mi. Ẹ má bínú fún àwọn ìbéèrè tí mò ń béèrè yìí o kó lè dá náà ní o iṣẹ́ tiwa làwa ṣe ọkẹ ṣe ẹ jọ ǹjẹ́ kò lè rántí bóyá àwọ̀ issue or misunderstanding ló ti wáyé láàrin ẹ̀yin àti ọkọ rere tó fa argument. Àbí normal misunderstanding tó máa ṣẹlẹ̀ láàrin couples náà ni. Ìjà àfẹ́. Àbí àjàjà kan tó lágbára ju ìjà ọkọ àti ìyàwó lọ. But there was one recent one tó ṣẹlẹ̀ tó yẹ pé a pariwo díẹ̀ mọ́ra wa and there was a statement to make to ní. Súnkànmí, ó ti ń jọ game lójú mi. Ó dẹ̀ ní kí wọ́n ṣe ló ń play mi ni. What's all this? Báwo ló ṣe máa sọ orúkọ bẹ́ẹ̀ yẹn? Báwo ṣe máa play ẹ? For God's sake! Èwo ni báwo ló ṣe máa play mi? Irú statement wo ló make yẹn? Na mo ní ìbọ̀lò. Okay, tó bá tiẹ̀ jẹ́ pé bọ̀ ní ìbọ̀lò, ṣé kò yẹ kó dáwọ́ padà ni? Babe, mo sọ fún ẹ pé owó ìkí ń ṣe ti tèmi. Owó ìkí ń ṣe ti tèmi. Ó insist pé kí n yá ẹ. Èló ni mo yá gan? Èló ni mo yá gan tó wà rant gbogbo àdúgbò tó palẹ̀ mi lórí? Èló ni mo yá? Fine! It's just 2 million naira. 2 million naira. Péré, my dear, return it. Tó bó yẹn bá jẹ́ 100,000 naira, ó yẹ kó dá padà tó ló yá ni. Ó yá ni babe, tó bá ti ń dá owó yẹn padà ní 50,000 naira. Ó máa ti já pé the other day tó ní 5 million naira lọ́wọ́. Mo sọ pé kó fún mi ní 1 million naira nínú owó yẹn. At least wàá ṣe sọ half payment. Ó fún mi, ó ní ẹ o, kíní kan o, ó máa dá padà, ó máa ṣe kíní kan, ó máa fún mi later, ó máa yes ó ti dá padà over 5 months ago. What's all this? Jùmọ̀kẹ́, èmi ni mo promise ẹ pé màá sọ in 3 months. Mi ìdẹ rí nìyẹn, but then give me a little more time. You are supposed to be my wife. The last time I checked. Your wife, young man, I am your wife. Every week ọ̀dọ̀ wọn máa lọ sí lounge, wọn máa gbọ́ ọ̀rẹ́ káàkiri, wọn lọ máa ṣayé. Do you think I'm stupid? Ó rò pé mi money? Mo sọ pé owó ìkí ń ṣe ti tèmi. Owó ìkí ń ṣe ti tèmi. Ẹni tó lówó tí mouth pressure lè mi lórí and you're expecting to do what? Fold my hands and watch you? That way ìpadà now, what's wrong with you? What's all this?
ẹni tó wà láyé ló ń béèrè o. Kí ni túmọ̀ yẹn? Mo sọ pé mi ò ní kú tí bá sì wà láyé bá sanwó ẹ. Èmi ò mọ̀ ó máa dá owó ilé ìpadà ní o. Babe, dá owó ìpadà fún mi jọ torí Ọlọ́run fi Ọlọ́run ọba bẹ́ẹ̀. Gbogbo nǹkan tó ń sin láyé yìí ni mo fi bẹ́ẹ̀. Dá owó ìpadà náà. It's okay. Màá dá owó ẹ padà fún ẹ by Friday. I'll refund your money by Friday. This Friday? Yes, this Friday. Babe, Friday, later. You heard what I just said. This Friday. Nǹkan tó yẹ kó fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ló bá fi ń parí ẹ̀. Ó dẹ̀ dá. Má bínú pé mo raise voice mi. Kí n ṣojú èmi náà, owó yìí kì í ṣòwò mi. Jọ má bínú, I'm so sorry, babe. No, it's fine, it's fine. I'm not angry. Inú ṣì ń bí ẹ lọ́ọ̀dì, my baby, my baby, my baby, my baby, yo. Má bínú. Kí ló fi ń gún mi? Má bínú. Wọ́n ní mi. Mo fẹ́ sáré dé. All right, fine. Mo fẹ́ dé down the street. Like that one padà dé. Party calm down the street. I'm coming. Má bínú. By the time máa fi dé, ọkùnrin àti balẹ̀, má worry, máa dáná fún ẹ. Love you. Sure, Remi. Thank you very much. This is good news. Sọ fún mi pé kì í ṣe kó ń ṣeré. Wow, this is great. Okay. Màá ní láti resume Monday. Thank you. Ẹ ṣé gan sir. Oh yeah. Yes! Finally. Iṣẹ́ tí mo sọ fún mi ṣe tàbí last week. Láàárín tó ṣe tàbí wọlé mi ló qualify. And I'm to resume on Monday. I'm serious. Before this calls for celebration. No. Let's spare 1 minute now.